ìwò ìlékèlé. Ọlọ́run ọba ló fèsì ẹ̀dínlé o. Èṣù gbogbo, èṣù abẹ́ẹ̀ni, ewúra náà gẹ́gẹ́. Iṣu tó bàbá rẹ̀, ẹni tó bù ayọ̀ mi, ẹni tó sọ ayọ̀ rọ. Ṣé èyí tó ṣe rà ní ẹnu rẹ̀ ayọ̀? Ẹnu rẹ̀ ayọ̀ ẹ̀yà mọ́ ẹni tó pẹ̀lú nínú àkọ́. Ṣé ẹni tí bá yọ̀ ọwọ́ nígbà? Ẹ̀yẹ àwọn ọmọ ìyá. Ẹni tàbí làbú ọwọ́ nígbà. Ẹ̀yẹ àwọn ọmọ ìyá. Ṣé wọ́n lọ́wọ́ sí? Èmi lọ́wọ́ sí. Thank you very much. Torí ọjọ́ tó ti lọ. Secondly,